olólùfẹ́ wa ẹ tún jájọ gbéra wa débẹ̀ jájọ gbọ́ lórí ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde, oríṣiríṣi awuyewuye la ti ń gbọ́, oríṣiríṣi nǹkan la ti ń gbọ́. Gan kí làwọn àṣírí gangan tó wà láàrin Muyideen àti àwọn àáfàá àti gbogbo àwọn tó jẹ́ aláfẹ̀yìntì Muyideen tí tírélà fi wá gbà àárín wọn kọjá báyìí, òun lẹ́gbọ́. Ẹ mọ̀ páwòye fún yín àìkàn ṣàdédé gbọ́rọ̀ àwọn òṣìṣẹ́ ìwádìí wa tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ rí i pé ó tójọ́ méjì ó tójọ́ mẹ́ta a tún ti dé o pẹ̀lú ọ́pdéètì ńlá tó jẹ́ pé ó farasin tó yẹ kó ṣòro láti rí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pẹ̀lú àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tẹ́ ẹ máa gbọ́. Kí ló ṣẹlẹ̀ tí Muyideen àti àwọn àáfàá tí wọ́n fi níyù? Kí ló ṣẹlẹ̀ tí Muyideen àti àwọn tó ń ẹ mọ̀ pé gbogbo àwọn tó ń tẹ̀lé gan ọ̀pọ̀lọpọ̀ wọn ti dákẹ́ nìsín wọn sọ̀rọ̀ mọ́. Kí ni tó ṣẹlẹ̀ gangan àti pé kí lọ̀nà àbáyọ? Kí lèrè tí Muyideen tún ń sá? Ṣé rìkíṣí tó dà wọ́n pọ̀ ló tú wọn ká ni? Àbí tí Muyideen ṣe fún Agbala Gabriel ló padà ṣe fáwọn náà? Ẹ wo ọ̀rọ̀ yìí àtàwọn nǹkan míì lẹ́mọ̀ gbọ́. Mo bẹ̀ yín ẹ gbọ́ fídíò yìí láti bẹ̀rẹ̀ dáàrin débi tó parí sí kẹ́ ẹ lè mọ àṣírí tó wà ń bẹ̀ gangan. Ó ti àwọn èèyàn ti ń gbọ́ káàkiri báyìí pé Muyideen ti ń sọ̀rọ̀ pé kan tó bá ràn òun lọ́wọ́ ni o, àwọn àfáà yẹn afúnilóko òdí ọ̀pẹ̀rọ ni wọ́n o, wọ́n kàn fẹ́ fóun méèkì orúkọ ni, ìyẹn ti àwọn èèyàn ti ń gbọ́ yẹn. Ṣùgbọ́n kí làṣírí tó wà ń bẹ̀? Kí ló fà á gangan tọ́rọ̀ ìfi ṣẹlẹ̀? Ṣé Ọlọ́run ló dájọ́ fún wọn ni àbí Muyideen fojú olóore gúngi àbí àwọn àfáà náà di rìkíṣí papọ̀ tó yẹ pé rìkíṣí padà wá tú wọn ká àbí bí Muyideen ṣe sọ yẹn wọ́n fẹ́ fi méèkì owó ni? Ẹ wo bí àṣírí ńlá rèé kan ní Yorùbá Gbayì TV ẹ ti mọ̀ pé àwọn ò ní fún yín ṣá. Adédòkun Adébáyọ̀ bẹ́ẹ̀ pírẹsẹ̀ntà ẹ bá wa ká lọ ẹ sì mọ̀ pé àníjà yín kulẹ̀ láéláé. Gbogbo bí tẹ́ ti ń gbọ́ wá àti gbogbo bí tẹ́ ti ń wò wá káàkiri àgbáláyé, a kí yín káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ ìkànnì ìdùnnú Yorùbá Gbayì TV ní gbogbo bí tẹ́ ti ń wò wá tẹ́ ti ń gbọ́ wá. Ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel ó ti débì kan báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá ń pè wá ẹ rí i pé gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ là ń fún yín ní ọ́pdéètì ẹ̀ ṣùgbọ́n a sọ̀rọ̀ a mọ̀ọ́mọ̀ dákẹ́ ni torí pé àwọn tó bá ń tẹ̀lé wa bọ̀ látẹ̀yìn wọ́n á ti rí i pé àwa ti mọ ibi tí ọ̀rọ̀ máa wó sí. Ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń jà sọ́tún jà sósì jà síwájú jà sẹ́yìn là ń gbìyànjú àti mú wá sí ojú ìwòran yín. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìpè là ń gbà, ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ ni pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ẹ̀yin lẹ ti ń bá bọ̀ láti ìbẹ̀rẹ̀ débi tí ó dé débi tó fẹ́ parí sí. Ẹ wá farabalẹ̀ kẹ wá fetí kẹ wá fi gbéyàwó ọ̀rọ̀. Nǹkan mẹ́ta ló ṣe pàtàkì tẹ gbọ́dọ̀ gbọ́ nínú ètò yìí nínú nǹkan tá a fẹ́ ṣe. Nǹkan alákọ̀ọ́kọ́ ni wípé kí ló fà á, kí ló dàárín Muyideen àti àwọn àáfàá yẹn, kí ló dàárín wọn rú. Ẹlẹ́ẹ̀kejì wá ni wípé ṣé nǹkan tó ṣẹlẹ̀ tí Muyideen ṣe f'Agbala Gabriel ṣé kìí ṣòun ló tún ṣe fún àwọn àáfàá yẹn? Ẹlẹ́ẹ̀kẹta wá ni pé tó bá wá jẹ́ pẹ́yìn ni Agbala Gabriel kí lẹ máa ṣe níbi tọ́rọ̀ dúró dé yìí. Ọ̀rọ̀ yìí àtàwọn nǹkan míì láàmú gbéyẹ̀wò lórí ètò ilé ní. Ẹ ṣá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa, ẹ wá jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe máa ń bá wa ṣe, ẹ wá tún bá wa ṣe bẹ́ẹ̀ ṣe máa ń bá wa ṣe, ẹ wá share program yìí kẹ́ ẹ dẹ̀ like ẹ̀ kẹ́ ẹ tún comment sórí ẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá ń pàdé fídíò yìí fúngbà àkọ́kọ́ ẹ bá wa tẹ subscribe kẹ́ ẹ tún lè máa rí àwọn àkọ̀tun ọ̀rọ̀ ìmíì tó tún jẹyọ, àwọn update ńláńlá tó yẹ pé kì í wá ṣe update yẹn nìkan bí kò ṣe àṣírí tó farasin sínú update yẹn òun làwa máa ń gbé wá. Update bá ti dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti gbé tí nǹkan bá ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ṣùgbọ́n àwa máa ń ṣiṣẹ́ ìwádìí wa láti wá àwọn àṣírí tó farasin sínú ẹ̀. Kí ló fà á tí nǹkan fi rí báyìí? Kì í ṣe pé ká máa mú ọ̀rọ̀ lérèfé ntẹ́yìn olólùfẹ́ wa dẹ̀ fi ń gba tiwa ní àdẹ̀ ní já yín kulẹ̀ nígbà kọ̀ọ̀kan. Adédòkun Adébáyọ̀ bẹ́ẹ̀ pírẹsẹ̀ntà yín náà rèé o, ẹ tún wá bá wa ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìkànnì Yorùbá Gbayì TV. Àní kílẹ̀ Yorùbá lè gòkè àgbà kó má bàa sí ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnjẹsìn òun làwa gbé ìkànnì kalẹ̀ fún. Tá a dẹ̀ dúpẹ́ pé ẹ̀yin olólùfẹ́ wa Ọlọ́run ń lò yín fún wa. Ìwọ tó wá ń gbọ́ mi tó ń wò mí báyìí bó ṣe ń tẹ láìkì tó dẹ̀ ń ṣe program yìí, gbogbo ibi tó bá yẹ káwọn ọmọ rẹ dé nípele rere Ọlọ́run mú wọn débẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ. Ẹ já farabalẹ̀ kájọ fetí gbéyàwó ọ̀rọ̀. Alákọ̀ọ́kọ́ ìgbà tí ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel kọ́kọ́ ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wò bíi pé ó dà pé Muyideen ní àṣírí kan tó pamọ́ tí ò hàn sí gbogbo àwọn èèyàn tó dẹ̀ ṣeé ṣe kó tú jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán rí Agbala Gabriel gẹ́gẹ́ bí èèyàn lọ́rùn, ẹ̀rù ń bà wọ́n, inú fu àyàfu. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n tẹ̀lé Muyideen nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀, ṣùgbọ́n nígbà tó dáàrin kan tán rí òótọ́ wọ́n padà lẹ́yìn Muyideen, wọ́n padà tẹ̀lé
Agbala Gabriel pé lóòótọ́ òun láti jẹ́ pé Muyideen yìí fẹ́ hùwà nǹkan kó ba nǹkan jẹ́ ni kó lè fi gòkè. Mo dẹ̀ sọ níbẹ̀rẹ̀ ètò pé nǹkan kan wà, àwọn kan wà lẹ́yìn Muyideen tí wọ́n ń tì í eléyìí tí ò fojú hàn sí. Ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin onílàákàyè èèyàn ẹ̀ ti mọ ibi tí ọ̀rọ̀ ń dojú kọ. A sọ nígbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ pé n tó dáa ń wu Muyideen ni n tí èèyàn ò bá dẹ̀ jìyà fún kì í tọ́jọ́ n tí a bá fara ṣiṣẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ ẹni. Àwọn kan ló ti Muyideen níbẹ̀rẹ̀ ètò pé ìwọ ṣe gọ̀ báyìí ó rí pé ńgbà tó Agbala Gabriel ganan tún mọ̀ ọ́ sí ṣọ́rọ̀ nìyẹn ṣá ẹni tó ti ń ṣe nǹkan bọ̀ láti 2020 ìyẹn la kọ́kọ́ mú wá gbàrà tàbá kọ́kọ́ wò nígbà tá a kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ la kọ́ sọ pé ẹni tí ń ṣe kínní ìbọ̀ kó tó di pé pàdé Muyideen àmọ́ àwọn èèyàn ló ti sí bọ̀ wọ́n tàn pé ìgbà tó mọ̀ ọ́ ni gbogbo nǹkan ń lo òkè sí orí pé star gan ni wọ́n gan orí pé kínní dẹ́nẹ́ lẹ́ẹ̀kejì wá ni pé wọ́n gan ju Agbala Gabriel lọ náà wọ́n náà dẹ̀ ní làákàyè. A dẹ̀ sọ láàrin àwọn ètò yìí pé tẹ́ bá wo ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ tí Muyideen àti Agbala Gabriel pàdé tá a bá wo ohun tí Muyideen sọ tó bá jẹ́ pé ẹni tó láròjinlẹ̀ ẹni tí Ọlọ́run ò fi ṣe àánú rán ni Agbala Gabriel ìjọ yẹn ni ò ní ẹ̀pù Muyideen yóò kàn fún lówó tí ó fi gbà àti ẹ̀pù ẹ̀ á dẹ̀ ṣe ṣùgbọ́n kò ní ràn lọ́wọ́ dé stage tó ràn lọ́wọ́ dé yẹn ṣùgbọ́n ẹni yìí jẹ́ aláàánú kì í ṣe akáàánú ló fi ràn lọ́wọ́ ló fi wá di pé ọ̀rọ̀ Muyideen wá dé. Mo dẹ̀ sọ àwọn kan náà tì í ṣùgbọ́n tán bá ń tì yàn tẹ́yìn ò bá láròjinlẹ̀ tí ò bá lè ronú lẹ́ẹ̀mejì yóò lọ kó ṣe páńpẹ́ adẹ̀ kéékèèké ńgbà yẹn gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé Muyideen ẹ fẹ́ bà tiẹ̀ jẹ́ ni ẹ tètè pé ṣàkíyèsí kó tètè padà kó lè débi tó ń lọ. Àwọn kan wá rí pé nígbà tí Agbala Gabriel ò sọ̀rọ̀ ó láti jẹ́ pé òun náà lẹ́bọ lẹ́rù yàrá àsìdẹ̀rẹ̀ adákẹ́ má sọ̀rọ̀ ṣàlèmọ̀ tí ó ṣiṣà olóòtú wá délẹ̀ yìí o Muyideen ti ṣe ó ti ṣe sọ́dọ̀ Agbala Gabriel ó ti fi ibi ṣó lóore ṣá wá fẹ́ sọ pé ó fi ibi ṣó lóore fún àwọn àfáà tí wọ́n pọ̀n nígbà tí ọ̀rọ̀ òun àti Agbala Gabriel ṣẹlẹ̀ torí pé a gbọ́ interview kan gbogbo yẹn ó ti di tọrọ fọ́kálẹ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbé pẹ̀lú interview pé àwọn àfáà yẹn afúnilókò òdí ọ̀pẹ̀rọ ni wọ́n ṣe mọ̀ pé bó ṣe sọ sí Agbala Gabriel nìyẹn àwọn àfáà yẹn ẹni tó bá fúnyàn ní nǹkan téyàn ó máa jẹ òun ló ṣoore fúnyàn ṣe mọ̀ pé bó ṣe sọ sí Agbala Gabriel nìyẹn òun ló tún ti wá gbé jáde báyìí pé òun tún fẹ́ tó máa ràn òun lọ́wọ́ àwọn àfáà yẹn wọn ṣe nǹkan kan fún òun. ṣá fẹ́ sọ pé Muyideen gangan ni àfibiṣó lóore ni àbí àwọn àfáà tán pọ̀n sẹ́yìn yẹn àwọn náà wọ́n pọ̀n sẹ́yìn ìkà pé nítorí yẹ kójú wọn rí lórí yẹn. ẹlẹ́ẹ̀kẹta wá ni pé ṣé Muyideen lè rójú rere gbogbo àwọn èèyàn mọ́ torí ẹnìkan sọ ó ní Agbala Gabriel ti ṣojú Christian ó ti ran Muyideen lọ́wọ́ àwọn àfáà wọ́n ti ṣojú Muslim wọ́n ti ran Muyideen lọ́wọ́ káwọn ẹlẹ́sìn kan àbáláyé náà kan gbé tán bá tiẹ̀ wá gbé káwọ́ pé bóyá ó ti realize nǹkan tó ṣe táwọn yẹn náà bá gbé ṣé kò ní padà di pé ó máa fi ibi ṣú wọn náà àbí ojú wo la fi wò ó ṣé ó fi ibi ṣú àwọn àfáà ni àbí rìkíṣí tó dà wọ́n pọ̀ ló tú wọn ká. ẹ tí mo fẹ́ kájọ ojú wò lórí ọ̀rọ̀ yìí ni pé ṣé rìkíṣí tó dà wọ́n pọ̀ ló tú wọn ká torí pé àwọn ọ̀rọ̀ kan wà lábẹ́ tí ò hàn sí àwọn ó fi nǹkan gbogbo àwọn tó ń sọ̀rọ̀ tí ò hàn sí wọn lórí ọ̀rọ̀ Muyideen àti àwọn àfáà. Muyideen sọ pé àwọn àfáà kan fẹ́ fi òun wá nǹkan tán máa jẹ ni o wọ́n dẹ̀ fẹ́ fi òun wọ́n fẹ́ fi méèkì orúkọ ni ṣé bẹ́ẹ̀ lórí àbí rìkíṣí tó dà wọ́n pọ̀ ló tú wọn ká. àwọn bàbá wa sọ pé ilé tá a bá fi tọ́ mọ ìrì ni ó padà wọ kẹ́yìn o torí pé Ọlọ́run wà lẹ́yìn Agbala Gabriel torí ní tó ṣẹlẹ̀ láàrin Muyideen àti Agbala Gabriel ìdá kan ẹ̀ kò ṣẹlẹ̀ sẹ́lòmíì tá a fi gbúrò ẹ̀ mọ́ ṣùgbọ́n kàkà kó jẹ́ bẹ́ẹ̀ alàgbà yìí tún tẹ̀síwájú ní láìsọ ha láìsọ hó ṣé bẹ́ẹ̀ ló ṣe máa wá rí fún àwọn àfáà àbí rìkíṣí yẹn ló dà wọ́n pọ̀. eléyìí ni mo fẹ́ ká jọ ṣírò lé gbogbo àwọn èèyàn tí à ń gbọ́ mi àtàwọn tí à ń wò mí káàkiri àgbáláyé lórí ìkànnì Yorùbá Gbayì TV ànílẹ̀ Yorùbá a fẹ́ kí ẹlẹ́sìn jẹsìn àbí ẹlẹ́yàmẹ̀yà torí pé gbogbo ẹ̀sìn ó dá wa padà sọ́dọ̀ Ọlọ́run jọta bá ní ká wò ń gbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ ó ti fẹ́ di ọ̀rọ̀ ẹlẹ́sìn jẹsìn ẹlẹ́sìn dé ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òótọ́ ti padà ń lékè àwọn èèyàn ti padà ń rí i pé lóòótọ́ Yorùbá Gbayì TV nǹkan ńlá lẹ̀ ń sọ torí pé tó bá mọ ibi tí ọ̀rọ̀ máa wó sí ọ̀tá ọlọ́rọ̀ ni. ẹ wo bí ẹ̀yin èèyàn wa àwọn bàbá wa sọ pé àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì ṣé wá rí ọ̀rọ̀ tá a sọ yìí àsọ ní sọ pé ká fi tàbùkù èèyàn àdẹ̀sọ ní sọ pé nǹkan tó ṣẹlẹ̀ dà
ṣùgbọ́n à ń sọ ọ̀rọ̀ yìí kí àwọn tírú nǹkan báyẹn lè fẹ́ ṣẹlẹ̀ sí kó má bàa ṣẹlẹ̀ sí wọn, káwọn tí wọ́n tún fẹ́ jìn sírú ọ̀fìn bẹ́ẹ̀ kan lè fi kẹ́kọ̀ọ́. ṣé wá rí i pé kí ọ̀rọ̀ yìí má bàa máa tẹ̀síwájú ó jọ kan èmi. ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ó dọwọ́ èmi ó dọwọ́ ọ̀wọ́. kò ní jù báyìí lọ lórí ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel níbi tó dé dúró. rìkíṣí tó dà wọ́n pọ̀ ló tú wọn ká o. ẹ já béèrè lọ́wọ́ wa, ta ló dá Muyideen lókòwò POS tó ń ṣe? ṣé téèyàn bá tiẹ̀ máa dáyàn lókòwò POS ṣó yẹ kó máa rìn káàkiri ṣá? ṣó yẹ kó máa lọ bí kó máa lọ ọ̀hún? àti pé gbogbo ọjà tí wọ́n lọ fi agídí kó ní ṣọ́ọ̀bù ẹ̀ nígbà náà lọ́hùn, níbo lo owó ọjà yẹn wà? níbo lọjà yẹn wà tó wá jẹ́ pé POS ni Muyideen ṣe? kò tiẹ̀ wá rí POS ọ̀hún ṣe mọ́ nísìn torí kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ mọ́, ó tún ti ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. ṣérú kíní ò lè jẹ́ kí orí máa súyàn ṣe ṣá? kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ mọ́ báyìí. Ọlọ́run ó dẹ̀ ti gbìyànjú àti báyé Àgbàlá jẹ́, ṣùgbọ́n Ọlọ́run tó wà lẹ́yìn Àgbàlá tó rí pé inú rẹ̀ ló fi ṣe ní òjò orí ayé ẹ̀ bàjẹ́. oníjù báyìí lọ lórí ètò yìí. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá ń share program yìí kó lè débi tá a fẹ́ kó dé, kó lè kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́, káwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́ ayé ọ̀dàlẹ̀ tó bá padà ń dá ń bẹ̀rẹ̀ yóò padà wọ́ láàrin o, bí yóò padà wọ́ láàrin yóò padà wọ́ níbi tó yẹ kó parí sí tí ò sì ní látúnṣe mọ́. àwọn ò gbàdúrà kí ayé Muyideen bàjẹ́ kó má látúnṣe mọ́, ṣùgbọ́n òrùn tó kù lókè yìí ó sì ta aṣọ ọgbẹ. bẹ́ẹ̀ lómi bá tún mú Muyideen tó bá tún ràn lọ́wọ́ yóò tún padà ṣerú ẹ̀ fún o, toró ti kọsẹ̀ níbì kan. béèyàn bá ti kọsẹ̀ lára olóore tó kọsẹ̀ lára aláàánú bí ìgbà téèyàn kọsẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. ẹ wá gbọ́, a máa ń gbàdúrà pé Ọlọ́run jọ̀ọ́ mú àmì ayé lára mi, àmì ayé kò lára mi. ẹni tí àmì ọ̀run gangan wà láti ẹ pé Ọlọ́run fúnra ẹ̀ ló ń bínú sí, béèyàn bá bá a dá nǹkan pọ̀ irú nǹkan ènìyàn ò wọ̀ ọ́. kí Muyideen padà kó lọ tọrọ àforíjì kó dẹ̀ ṣe tó yẹ kó ṣe kó wá bẹ̀rẹ̀ láìfọ̀ ẹ̀. láì ṣe bẹ́ẹ̀ bó tún gbìyànjú ẹlòmíì yóò tún rí bẹ́ẹ̀ o, torí pé nǹkan kì í ẹsẹ̀ ràgó lórí ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel. ṣùgbọ́n kò ní jù báyìí lọ fún sáà tàsìkò táwa. ẹ mọ̀ pé àwọn ò kì í já yín kunlẹ̀ gbogbo ẹ̀yìn èèyàn wa, bó bá tún ṣe ń lọ á tún mọ̀ fi tó ní létí. Adédòkun Adébáyọ̀ bẹ́ẹ̀ pírẹsẹ̀ntà yín náà rè, ẹ bá ń share program yìí kó lè débi tó dé, ẹ dẹ̀ fèròǹgbà yàn kí àwọn èèyàn náà lè mọ̀ pé lóòótọ́ ẹ̀yin ọlọ́pọlọ pípé onílàákàyè ẹ̀dá lẹ wà pẹ̀lú wa. ó dàbọ̀. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.